lọ́tún èkìtì ọ̀làlẹyẹ fìbínú gún ẹni tó ń là wọ́n níjà pa. ilé-ẹjọ́ májísírèètì kan tó wà ládó-èkìtì ti pàṣẹ pé kí ọkùnrin ẹni ọdún márùndínláàádọ́ta kan tajudeen ọ̀làlẹyẹ máa lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé ó pa obìnrin tó ń la òun àti ẹni tó jọ ń jà. agbèfọ́ba ìǹspẹ́kítọ̀ yomi oṣuọlálé ṣàlàyé ní kóòtù pé ọ̀daràn náà ṣe ẹ̀ṣẹ̀ yìí lọ́jọ́ 10 oṣù kẹta ọdún 2024 ní ọ̀tún èkìtì níjọba ìbílẹ̀ mùbà nípínlẹ̀ èkìtì. ó ṣàlàyé pé ọ̀daràn náà pa obìnrin ẹni 40 ọdún kan arábìnrin taibatu rasaq tó jẹ́ ará àdúgbò wọn lákòókò tíyẹn ń làjà láàrin òun àti ẹnìkan tí wọ́n jọ ń jà. ìgò ni wọ́n ló fi gún un. agbèfọ́ba ní ẹ̀ṣẹ̀ yìí lòdì sófin ìpànìyàn ti ìpínlẹ̀ èkìtì tí wọ́n kọ lọ́dún 2012. ó wáá rọ ilé-ẹjọ́ pé kó fi ọ̀daràn náà pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí di àkókò tí ìmọ̀ràn yóò fi wá láti ọ̀dọ̀ ìjọba. bákan náà ló ṣàlàyé pé òun ṣetán láti pe ẹlẹ́rìí wá sílé ẹjọ́ náà láti wá jẹ́rìí lórí ọ̀rọ̀ ọ̀hún. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ olúbùnmi bámidélé pàṣẹ pé kí ọ̀daràn náà máa lọ sọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2024 yìí tí ẹjọ́ náà yóò máa tẹ̀síwájú. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.